ẹ káàsán lásìkò ayẹyẹ ọdún tuntun ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn la mú wá fún yín láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Ọpẹ́yẹmí Àfìlákátà làgbó inú ìròyìn náà. Ọdún tuntun yìí yóò dára fún wa o. Buhari, bàbá Adébóyè àti àwọn àáfàá ńláńlá ló sọ bẹ́ẹ̀. Nítorí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ Rántìgú Fàrúkù pa Sunday àti Yusuf jí tirẹ́là 5 níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ wọ́n sì ta á. Wọ́n ká òkú ọmọdé mọ́ Ajíbóyè lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn. Àánú tó jí ọmọ ọdún 3 gbé ní Redeem ti jẹ́wọ́. Àwọn ọ̀dọ́ kọlu ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí lọ́jọ́ àìsùn ọdún nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Adigunjalè tó yìnbọn mọ́ ọ̀gá ọlọ́pàá ti dágbére fáyé báyìí. Andrew fi owú jíjẹ pa ọmọ tíyàwó ẹ̀ bí fún un. Àjálù ńlá rèé o látàrí bí ọmọ ọdún 11 ṣe yìnbọn pa àbúrò rẹ̀ ní Ṣakí. Ìròyìn lẹ́ka eré ìdárayá Emmanuel Ebo ọmọ ilẹ̀ Cote d'Ivoire ti di alárìnkiri. Àjọ FIFA yọ àmì ayò 3 kúrò nínú àmì tí ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà ní láti yege fún ìdíje àgbáyé ọdún 2018. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ní gbogbo ibi táwọn ọmọ Nàìjíríà bá wà, kí wọ́n máa jó kí wọ́n máa yọ̀ ni o. Kò sì sóhun tó fà á ju pé àwọn èèyàn tí wọ́n súnmọ́ Ọlọ́run dáadáa àti àwọn tí wọ́n ń darí ìjọba ilẹ̀ wa ti sọ wípé ọdún 2018 tí a wà yìí ọdún ayọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa pátápátá. Wọ́n ṣàlàyé pé a ó rí jẹ dáadáa, a ó sì rí mu. A ní owó tí yóò ṣẹ́kù sápò wa. Wọ́n ní ẹni tí kò ní yóò ní lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yìí yóò sì tutù láì ní sí ìnira kankan fún wa. Wọ́n ní kò ní sí ogun, kò ní sí ọ̀tẹ̀. Àwọn ohun tó sì ń yọ wá lẹ́nu tẹ́lẹ̀ ni yóò lọ pátá síbi tẹ́nikẹ́ni kò ti ní rí wọn mọ́. A kò mọ ohun tí àwọn àgbààgbà yìí rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tí kò ń ṣe pé ẹnìkan ló sọ, tí kì í sì ṣe ẹni méjì, tí kì í sì ṣe ẹni mẹ́ta. Ó dàbí pé kéèyàn gba ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́ ni. Kò sí sóhun tí ọmọ Nàìjíríà yóò máa ṣe ju kí wọ́n máa gbàdúrà pé kí Ọlọ́run jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kó sì rí bẹ́ẹ̀ lọ. Ó pẹ́ díẹ̀ tí igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò ti sọ ọ̀rọ̀ náà nílùú Abẹ́òkúta. Ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún tó ṣẹ̀ṣẹ̀ tán yìí, ìyẹn lọ́jọ́ àìkú Sunday kan báyìí tó lọ bá wọn ṣe nǹkan níbẹ̀ ló ti sọ níwájú ṣọ́ọ̀ṣì nígbà táwọn oníròyìn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Ó ní àwọn èèyàn sọ pé àwọn kò rí change tí à ń sọ nípa ẹ̀. Wọ́n bú wa pé àwọn kò mọ ohun tí à ń ṣe. Ohun tí mo fẹ́ sọ fún yín ni pé à ń ṣiṣẹ́, iṣẹ́ ń lọ dáadáa pàápàá. Àwọn èèyàn kan kò tí ì rí ni. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé ní ọdún tó ń bọ̀, ẹ̀yin náà yóò rí yàtọ̀. Ìjọba Muhammadu Buhari yóò mú change tí a ti ń pariwo fún yín láti ọjọ́ ìwá. Gbogbo ìlérí tí a sì ti ṣe ni ẹ ó fojú ara yín rí wípé àṣé kí n sọ fún yín ọdún 2018 yóò dára fún gbogbo ọmọ Nàìjíríà. Bí ọkùnrin náà ti wí nígbà náà nìyí, ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló kọ ọ̀rọ̀ náà sílẹ̀. Wọn kò mọ bí wọn yóò ṣe gba ohun tó wí gbọ́ rárá. Ṣùgbọ́n nígbà ọdún Kérésìmesì, ààrẹ Muhammadu Buhari fúnra rẹ̀ ránṣẹ́ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì fi wọ́n lọ́kàn balẹ̀. Ó ní àwọn ti ṣe ètò kan sílẹ̀ o. Gbogbo ètò tí àwọn sì ti ń ṣe ọdún 2018 yìí ni yóò bẹ̀rẹ̀ sí ń so èso rere. Ìyẹn ni pé kò sóhun méjì tí àwọn ọmọ Nàìjíríà yóò máa retí ju dáadáa lọ lọ́dún tí a wà yìí. Ó ní àwọn èèyàn kò mọ̀ ní o, ètò ti ń lọ nílẹ̀ tipẹ́. Àwọn sì ti ṣe débi tí yóò ti máa so dídùn mu fún gbogbo ìlú báyìí kí kálukú fọkàn balẹ̀ ni. Àti láti fi hàn pé kì í ṣe pé ó kàn déédé ṣòro náà.
nígbà tí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ní Àbújá lọ kí ikú ọdún. Ọ̀rọ̀ kan náà ló sọ fún wọn. Ó ní bí òun ti ń bá wọn sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀ àwọn gómìnà ni wọ́n ti bá òun sọ̀rọ̀ tí wọ́n sọ pé nǹkan ti ń da lọ́dọ̀ àwọn náà, àwọn sì ti mọ̀ pé ọdún yìí yóò dára. Ó ní lára ohun tí yóò tètè mú nǹkan dáa fún wa lọ́dún yìí ní ti òjò tó rọ̀ lọ́dún 2017 tí ó kọjá. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn títẹ ọkùnrin ẹni ọdún 42 kan, ìyẹn Ajíbóyè Emmanuel Olúṣọlá, tí wọ́n ká òkú ọmọ kékeré mọ́ lọ́wọ́. Ó sì ti ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ báyìí nínú ìwádìí wọn. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá lọ́lọ́hún ní àwọn ará gáràjì ní ìpínlẹ̀ Ògùn fúnra sí ọkùnrin náà pẹ̀lú nǹkan tó gbé dání. Ìpínlẹ̀ Kwara ni Ajíbóyè ti ń bọ̀ tó sì ń lọ sí ìlú Èkó káwọn tó wà ní gáràjì náà tó mú un. Wọ́n ní kò sẹ́ni tó mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ nítorí bó ṣe di báàgì náà. Àwọn èèyàn bá ní kó sọ nǹkan tó wà nínú báàgì. Ìdáhùn rẹ̀ sì ni pé àjẹkù oúnjẹ tóun fẹ́ lọ gbé fún ajá àtàwọn ẹran òun ló wà nínú ẹ̀. Àwọn tó wà níbẹ̀ kò gbà á gbọ́. Wọ́n ní òórùn táwọn ń gbọ́ yìí ó yàtọ̀ gedegbe sí nǹkan tó sọ. Nígbà tí wọ́n rí pé ọkùnrin náà kò fẹ́ bọ́ sílẹ̀ tí kò sì fẹ́ káwọn èèyàn wo nǹkan tó wà nínú báàgì ẹ̀ ni wọ́n wá fagídí gba báàgì lọ́wọ́ rẹ̀ ló bá di òkú ọmọ kékeré. Ṣé lẹ́nu ya àwọn ènìyàn tí ẹ̀rọ Ọlọ́run sì bà wọ́n ní Ajíbóyè bá bẹ̀rẹ̀ sí í gbọ̀n bí ewé jóbélé tó ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́. Wọn kò tí ì jẹ́ kó máa sọ̀rọ̀ tí ìgbámu fi ń dáhùn lára rẹ̀ nítorí kí wọ́n má bàa lù ú pa. Làwọn kan ní gáràjì ṣe sáré lọ pé àwọn ọlọ́pàá káwọn náà wá fojú wọn rí nǹkan tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ṣe ni Ajíbóyè parọ́ pé ọmọ òun ni àti pé kò síbi tóun lè sìn sí lòun ṣe jẹ́ kí òun gbé lọ sí ìlú Èkó. Àwọn ọlọ́pàá ìsara ni wọ́n kọ́kọ́ gbé kó tó di wípé wọ́n fi ránṣẹ́ sí eléwé ẹran níbi tó wà báyìí tó ti ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn. Kàyéfì lọ̀rọ̀ obìnrin ẹni ọdún 28 kan nígbà tó jẹ́ pé àdúrà làwọn èèyàn sọ pé àwọn lọ gbà ní church, ṣùgbọ́n tó jẹ́ ọmọ ọlọ́mọ ní Àánú jí gbé ní tiẹ̀. Gẹ́gẹ́ bí agbẹnusọ fáwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ṣe wí, Akamaka Patience lórúkọ ọmọ tán jí gbé náà. Ó ní níbi ìpàgọ́ táwọn ìjọ Rìdíìmù ṣe nínú oṣù keje ọdún tó kọjá yìí ní obìnrin náà ti jí ọmọ ọ̀hún gbé. Wọ́n sì wá títí látìgbà náà wọn kò rí. Ìyá ọmọ náà ṣàlàyé lásìkò yẹn pé òun àtọmọ òun làwọn jọ lọ sí ṣọ́ọ̀ṣì bí eré ló sì jọ nígbà tóun kò rí ọmọ náà mọ́. Gbogbo wíwá táwọn ń wá títí kò so èso rere kankan. Bẹ́ẹ̀ ló dàbí ẹni wípé àwẹ̀ àti àdúrà tóun gbà náà kò ṣiṣẹ́ rárá. Ìgbìyànjú àwọn ọlọ́pàá náà kò sì dá nǹkan kan. Ṣùgbọ́n nígbà tí àdúrà náà yóò gbà ni wọ́n rí ọmọ náà lọ́jọ́ 29 oṣù kejìlá tó kọjá yìí níbi ètò kan tí wọ́n ṣe fáwọn ọmọdé ní pàgọ́ Rìdíìmù ọ̀hún, èyí tí ìyá Patience náà wà níbẹ̀. Bí ìyá náà ṣe rí ọmọ ẹ̀ ló sáré pe àwọn ọlọ́pàá tí ọ̀gá àgbà agbègbè náà SP Ọláyà sì ṣáájú àwọn èèyàn lọ síbẹ̀. Níṣe ni wọ́n ṣàpamọ́ síbì kan títí tí obìnrin tó jí ọmọ náà gbé náà fi wá bá ọmọ yìí. Bó ṣe fẹ́ gbé ọmọ náà ni wọ́n wá rawọ́ mú. Àánú kò fún àwọn ọlọ́pàá náà ní wàhálà rárá tí kó tó jẹ́wọ́ pé lóòótọ́ lòun jí ọmọ náà gbé ní ṣọ́ọ̀ṣì Redeem. Wọ́n ní ìlú kan tí wọ́n ń pè ní Ọ̀fadà lòun mú ọmọ náà lọ tóun sì ń tọ́jú ẹ̀ níbẹ̀ látìgbà náà. Ìwádìí àwọn ọlọ́pàá fi yé wa pé obìnrin afurasí yìí ti fìgbà kan lóyún fún ọ̀rẹ́kùnrin rẹ̀ kan tó sì gba ilẹ̀ Haúsá lọ ní ìpínlẹ̀ Nasarawa, ṣùgbọ́n nígbà tó padà dé kò gbé ọmọ wálé rárá. Ṣùgbọ́n ohun tó ń sọ fáwọn èèyàn ni pé òun ti bímọ obìnrin sí ìlú náà. Ìyẹn ni wọ́n ní ẹni tó fún òun lóyún náà ṣe sọ pé
kó lọ mú ọmọ òun wálé. Wọ́n ní nígbà náà ni Àánú dágbére fáwọn èèyàn pé òun lọ sí Nasarawa, ṣùgbọ́n dípò kó lọ sí ìlú náà, ìpàgọ́ àwọn rìdíìmù yìí ló lọ nínú oṣù keje ọdún tó kọjá nígbà táwọn èèyàn ń ṣe Holy Ghost Congress. Ibẹ̀ ló ti jí Patience gbé tó sì sọ fọ́kọ ẹ̀ pé ọmọ òun náà nìyẹn, ó ti dàgbà dáadáa. Àtìgbà náà làwọn tó ní ọmọ náà ti ń wá tí wọn kò rí kí Ọlọ́run tó fún wọn rí lọ́sẹ̀ tí ó kọjá. Níṣe ni àwọn ọ̀dọ́ da omi àlàáfíà àdúgbò Táíwò Ìsàlẹ̀ nílùú Ìlọrin rú lánàá ọjọ́ Ajé Monday, tí wọ́n sì dá wàhálà sílẹ̀ nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ọlọ́pàá fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn. Ní alukoro iléeṣẹ́ náà DSP Àjàyí Ọ̀kasànmí ti sọ èyí di mímọ̀. Ó ṣàlàyé pé nǹkan bíi aago 2 òru láwọn ọ̀dọ́ kan kó ara wọn jọ pé àwọn fẹ́ ṣe carnival. Ìgbésẹ̀ yìí ló bí àwọn ọ̀dọ́ yìí nínú tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní sọ báńgà sínú gbogbo àwọn ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí tó wà ní àdúgbò náà. Èèyàn 3 ní iléeṣẹ́ ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ yìí nígbà tí wọ́n kọlu ìjọ Catholic àti àwọn ìjọ mìíràn tó fi mọ́ àwọn alásàlátù Kareb tó wà ní àdúgbò ọ̀hún. Bẹ́ẹ̀ ni wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ jẹ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Àjàyí Ọ̀kasànmí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà kò ní ọwọ́ kan ìjà ìsìn nínú rárá. Àwọn ọ̀dọ́ tínú ń bí ní àdúgbò náà ló hùwà láabi wọn. Ó ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá títí afurasí ọ̀daràn 10 táwọn furasí pé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà, táwọn sì ti gbé àwọn tó farapa lọ sí ọsibítù fún ìtọ́jú eléyìí tí ó péye. Títí di àkókò yìí, arákùnrin kan Andrew Kòkó ṣì ń jẹ ìyàlẹ́nu fáwọn ará abúlé Ayédèrè nítòsí Ọbádá Oko ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bó ṣe fún ọmọ tíyàwó ẹ̀ bí lọ́rùn pa. Bí àwọn kan ṣe sọ pé ọ̀rọ̀ náà kì í ṣojú lásán, láwọn kan sọ pé bóyá ẹ̀jẹ̀ ti rọ́ sí ọpọlọ ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn tó mọ bọ́rọ̀ ṣe jẹ́ sọ pé kò sí nǹkan kan tó ṣe ó wù ú ló fi kú ọ̀rọ̀ ẹ̀ tí èṣù sì bá lọ́wọ́ sí i. Lọ́jọ́ Àìkú, ìyẹn ọjọ́ Sunday tó kọjá lọ́lọ́run ni wọ́n sọ pé Andrew hùwà ọ̀dájú náà lásìkò tí ìyàwó ẹ̀ kò sí nílé, ìyẹn Precious Kòkó ni wọ́n pe orúkọ ọmọ ẹ̀ tó jẹ́ ọmọ oṣù 6 náà. Inú ilé ni Andrew àti Ọmọ́wùnmí ìyàwó ẹ̀ wà lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, táwọn méjèèjì sì ń bá ọmọ náà ṣeré lẹ́yìn tí wọ́n jẹun tán. Kò pẹ́ sí ìgbà náà ni wọ́n ní ọmọ tí Ọmọ́wùnmí bí tẹ́lẹ̀ kó tó kó dé ọ̀dọ̀ Andrew ránṣẹ́ pé òun wípé òun fẹ́ rí obìnrin náà àti pé ọ̀rọ̀ òun ṣe pàtàkì púpọ̀. Ní obìnrin yìí bá fọmọ sílẹ̀ fún bàbá ẹ̀ pé òun kò ní pẹ́ dé. Bóyá èrò ọkàn ẹ̀ ní pé Ọmọ́wùnmí lọ ṣeré ìfẹ́ pẹ̀lú ọkọ ẹ̀ tẹ́lẹ̀ ni, Ọlọ́run nìkan ló lè sọ. Owó yìí ẹni wọ́n ló mú tó fi lọ bá ọmọ náà níbi tó ti ń ṣeré tó sì fún lọ́rùn pa ló bá sá kúrò nílé. Bí Ọmọ́wùnmí ṣe délé, òkú ọmọ ẹ̀ yìí ló bá. Ìdí nìyí tó fi figbe ta pé káwọn ará àdúgbò gbà òun nígbà tó kọ́ sí ti sá kúrò nílé. Ọ̀rọ̀ náà mú ìfúnra dání. Ariwo tó ní ọkọ òun máa ń pa nínú ilé ni pé ọjọ́kọ́jọ́ tóun bá ti kó padà lọ sí ilé ọkọ òun tẹ́lẹ̀, òun yóò pa ọmọ àwọn ni. Lójú ẹsẹ̀ ni obìnrin náà gba station ọlọ́pàá lọ ní Àdìgbẹ́ nílùú Abẹ́òkúta lọ láti fọ̀rọ̀ tó wọn létí. Wọ́n sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lójú ẹsẹ̀. Níbi tí wọ́n ti ń ṣe ìwádìí lọ́wọ́, wọ́n ti tẹ Andrew tí wọ́n sì mú lọ sí àgọ́ wọn. Nígbà tí Andrew jẹ́wọ́ fáwọn ọlọ́pàá, ó sọ pé lóòótọ́ lòun pa ọmọ náà nítorí òun fúnra pé ìyàwó òun fẹ́ fóun sílẹ̀ lọ fẹ́ ọkọ ẹ̀ tẹ́lẹ̀. Ó ní òun tún rò pé tó bá lè fóun sílẹ̀ òun kò ní lè tọ́jú ọmọ náà. Ní báyìí, kọmíṣánná ọlọ́pàá Ògùn Ilyasu Ahmed ti pàṣẹ pé kí wọ́n mú ọkùnrin náà wá sí olú iléeṣẹ́ wọn ní Eléwé Ẹran nílùú Abẹ́òkúta. Ó ní ìwádìí yóò túbọ̀ tẹ̀síwájú àti pé láìpẹ́ yìí ni yóò fojú ba ilé ẹjọ́. Ìgbà tí Ebenezer Obey fi èdè Yorùbá kọrin lọ́jọ́ kìíní àná pé kò sọ́gbọ́n tó lè dá, kò sọ́nà tó lè gbà,
kò sí wá tó léwu tó lè fi táyé lọ́rùn o. bó bá mọ̀ pé gbogbo ayé lórí ọ̀hún yóò ṣe láǹfààní ni bóyá èdè òyìnbó ni ìbá fi kọ́ o. ó sì ṣeé ṣe kí orin náà kó gbọ́ ọkùnrin ọmọ ilẹ̀ China kan ìyẹn ọ̀gbẹ́ni Wang Xiaobo sílẹ̀ lọ́wọ́ ọ̀fọ̀ dúkìá olówó ńlá tó ṣe é. ọ̀gbẹ́ni Bo tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ okòwò tí wọ́n ń pè ní George Investment Company tó wà nílùú Benin ní ìpínlẹ̀ Edo ló gba ọmọkùnrin kan Ọláròǹbí Sunday síṣẹ́ tó sì tún fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry kan tó fi ta lọ́rẹ láti lè dùn òṣìṣẹ́ rẹ̀ yìí nínú láì mọ̀ pé èrò bí gbogbo dúkìá iléeṣẹ́ ọ̀hún yóò ṣe di tiẹ̀ ní Sunday fi ojoojúmọ́ wá. lọ́jọ́ kan ìyànjú ajé Monday ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2017 tó kọjá yìí nígbà tí ọkùnrin ọmọ China tó ní iléeṣẹ́ ọ̀hún kò sí nílé ní Sunday lẹ́ẹ̀dí àpò pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ kan tó ń jẹ́ Abdulkareem Yusuf ní iléeṣẹ́ ọ̀hún. wọ́n sì jí 5 nínú àwọn tírélà tí iléeṣẹ́ fi máa ń kó ẹrù. kíá ni wọ́n ti wá ẹni tí àwọn ọkọ̀ náà kíákíá ni wọ́n ti wá ẹni ta àwọn ọkọ̀ ńláńlá ọ̀hún fún nílùú Kaduna. ìtakùtà ni wọ́n tà wọ́n ẹnìkan ṣoṣo náà ló sì ra 5 lọ́wọ́ wọn. a gbọ́ pé díẹ̀ ló kù kí ọ̀gbẹ́ni Bo ya wèrè nígbà tó padà dé ibi iṣẹ́ tí kò bá àwọn tírélà tó wà nínú ọgbà iléeṣẹ́ ọ̀hún mọ́ pàápàá nígbà tí gbogbo ìgbìyànjú ẹ̀ láti bá Sunday tó jẹ́ àyànfẹ́ òṣìṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ já sí pàbó pẹ̀lú bí kò ṣe rí ọmọkùnrin ẹni ọdún 27 yẹn 27 years náà bá sọ̀rọ̀ lórí fóònù. lẹ́sẹ̀kẹsẹ̀ ni bàbá olówó náà ti fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn agbófinró létí ṣùgbọ́n ọ̀nà àwọn òṣìṣẹ́ rẹ̀ tó jà lólè wọ̀nyí ti jì ju bó ṣe lérò lọ. gẹ́gẹ́ bí ìwádìí àwọn ọlọ́pàá ṣe fìdí ẹ̀ múlẹ̀ mílíọ̀nù lọ́nà 20 náírà ni Sunday àti Yusuf ta tírélà 5 nítorí mílíọ̀nù 4 náírà ni wọ́n ta ọ̀kọ̀ọ̀kan wọn. bí wọ́n ṣe pín owó ọ̀hún tán ni wọ́n bu yẹ̀pẹ̀ ìlú Benin díwọ́ tí kálukú sì ń jayé orí ẹ̀ bó ṣe wù ú pẹ̀lú owó tó kàn án. ọ̀sẹ̀ méjì sí ìgbà náà lọ́gá iléeṣẹ́ tó gbọ́ pé Yusuf tóun fúnra sí pé ó wà nínú àwọn tó ja òun lólè wà ní Ìbàdàn tó sì bẹ àwọn ọlọ́pàá lọ́wẹ̀ láti bá òun wá ọkùnrin ẹni ọdún 35 náà jáde níbikíbi tó bá sá sí. nígbà náà làwọn ọlọ́pàá tó ń gbógun ti ìdígunjalè ìyẹn àwọn SARS ní ìbúwádìí kò sì ju ọjọ́ mélòó kan lọ tí ọwọ́ wọn fi tẹ̀ Yusuf kó tó di pé wọ́n lọ mú Sunday nílùú Àbújá. a gbọ́ pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olówó ńlá kan ní Sunday lọ rà nínú owó tó kàn án nínú owó tí wọ́n ta mọ́tò ọ̀gá wọn tó sì fi ọkọ̀ náà jayé kiri ìgboro Àbújá kó tó di pé àwọn agbófinró bá lẹ́jọ́ l'Àbújá nínú ìpàdé oníròyìn tó wáyé lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní Ẹlẹ́yẹlé ní ìpínlẹ̀ Ìbàdàn. CP Abiodun Odude tí ń ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ pé ọkùnrin kan tó ń jẹ́ Ibrahim Babankulu ló ra àwọn ọkọ̀ náà lọ́wọ́ Sunday àti Yusuf àti pé nílùú Àbújá lówó àwọn agbófinró ti tẹ òun náà nígbà tó ń ta àwọn mọ́tò tó rà náà lọ́nà àìtọ́. gbogbo bí àwọn èèyàn ṣe ń fayọ̀ ṣọdún Kérésìmesì tó kọjá yìí inú ìbànújẹ́ ni àwọn òbí ọmọkùnrin kan tó ń jẹ́ Farouk Olúṣẹ́gun bá ara wọn lọ́jọ́ náà nítorí bí ọ̀rẹ́ ọmọ náà Israel Olúrántí ṣe gún pa lágbègbè Ọ̀pá ìlú ní Àgbàdo ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn. gẹ́gẹ́ bí ìwádìí níbi tí wọ́n ti ń ṣe àríyá ọdún ní Farouk ti mú fóònù ẹ̀ wá láti ṣáàjì ṣùgbọ́n kò pẹ́ tí fóònù náà fi di àwátì. ìyẹn lọmọkùnrin náà ṣe fi gbé bọnu pé òun kò rí fóònù òun mọ́ o kí wọ́n bá òun wá síta. ọ̀kan lára àwọn tó wà níbẹ̀ ló sọ fún Farouk pé kó lọ bèrè fóònù náà lọ́wọ́ Olúrántí nítorí òun làwọn rí ní sàkání ibi tí wọ́n ti fi fóònù náà síná. pẹ̀lú sùúrù ni wọ́n ní Farouk fi bèrè fóònù lọ́wọ́ Rántí pé ṣé kò bá òun rí ṣùgbọ́n ìyẹn dá ságídí fún un. wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú síra wọn. kò pẹ́ sákòókò náà ni wọ́n ní Rántí fọ́ ìgò mọ́lẹ̀ tó sì fi gún Farouk láyà nìyẹn bá ṣubú lulẹ̀.
wọ́n sì sáré gbé lọ sí hospital ṣùgbọ́n kò tó ọgbọ̀n ìṣẹ́jú lẹ́yìn ìgbà náà tí Farouk fi jáde láyé látàrí ẹ̀jẹ̀ tó pàdánù. Àwọn kan sọ fún wa pé ó ti ọtí tí wọ́n ti mu ló jẹ́ kó ṣìwàwù bẹ́ẹ̀. Wọ́n ní bó ṣe gún Farouk ní ọtí bá dá lójú ẹ̀ káwó tó sì pariwo pé òun kò mọ̀ o, níṣe ló tiẹ̀ fẹ́ sá lọ ṣùgbọ́n àwọn tó wà nítòsí ni kò gbà fún un. Àwọn ará àdúgbò ni wọ́n sáré lọ sọ fún bàbá Farouk ìyẹn alàgbà Kọ́láwọlé Abíọ́lá nítorí bàbá náà kò mọ ohun tó ṣẹlẹ̀ sọ́mọ ìtẹ́lẹ̀. Bó ṣe gbọ́ ló gba tẹ̀sán ọlọ́pàá Àgbàdo lọ tó sì sọ ohun tó ṣẹlẹ̀ fún wọn. Ìwádìí tún fi yé wa pé ìgbà kan wà tí Farouk àti Olúrántí ti ní gbólóhùn asọ̀ tí wọ́n sì jọ lérí ikú síra wọn. Abímbọ́lá Oyèyẹmí tó jẹ́ agbẹnusọ fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé kí bí kọmíṣánná wọn Ìlíásù Ahmed ṣe gbọ́ sí ló ti pàṣẹ pé kí wọ́n máa gbé Rántí bọ̀ ní eléwé ẹran nílùú Abẹ́òkúta. Ó ní láìpẹ́ yìí ni yóò fojú ba ilé ẹjọ́ fún ẹ̀sùn ìpànìyàn. Báyìí ni àwọn ọlọ́pàá Òdògbolú ní ìpínlẹ̀ Ògùn mú àwọn ògbólógbòó adigunjalè mẹ́rin kan tí ẹ̀mí èèyàn kò jọ lójú tí wọ́n yìnbọn pa ọlọ́pàá kan tórúkọ ẹ̀ jẹ́ Samuel Ọlátúnjí. Àwọn adigunjalè náà ní Ọpẹ́yẹmí Òkègbèrò, Israel Adams, Ali Chibike àti Patrick Nwadagba. Ní nǹkan bíi aago 11:30 alẹ́ ọjọ́ 28 oṣù kejìlá tó parí yìí làwọn èèyàn náà digun gba mọ́tò Lexus Jeep RX 330 tí nọ́mbà ẹ̀ jẹ́ IKSF 509 CV lọ́wọ́ ọkùnrin kan lágbègbè Òdògbolú lójú ọ̀nà Ṣàgám sí Ìjẹ̀bú Òde. Bákan náà ni ìwádìí fi yé wa pé bí ìgbà tí wọ́n wá sọ̀rọ̀ ọdún fáwọn tó rìn sákòókò náà ni nítorí wọ́n tún gba oríṣiríṣi mọ́tò míì lọ́jọ́ yìí. Lára àwọn tí wọ́n ń ṣe ní ìjàmbá yìí ló pe kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Ìyẹn sì pàṣẹ fáwọn ọmọọṣẹ́ tó wà ní Òdògbolú láti rí i pé ọwọ́ wọn tẹ àwọn adigunjalè yìí. Wọ́n ti gbọ́ pé nígbà táwọn kò gbèrègbè ọlọ́pàá ìyẹn SARS fi máa débẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ gba mọ́tò Lexus Jeep náà tán ni wọ́n sì ti fẹ́ máa sá lọ. Irú àwọn ọlọ́pàá tí wọ́n gbọ́ báyìí ìbọn ni àwọn olè náà fi dá wọn lóhùn padà. Làwọn agbófinró náà bá kúkú ṣíná fún wọn gidigidi. Nígbà tí ọta ìbọn wọn kò fẹ́ ran nǹkan kan mọ́ làwọn adigunjalè náà fẹ́ máa sá lọ ṣùgbọ́n àwọn ọlọ́pàá kò fi wọ́n sílẹ̀. Níbẹ̀ lọ́wọ́ ti tẹ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ọ̀kan yòókù nínú wọn gbé ọta ìbọn sá lọ. Abímbọ́lá Oyèyẹmí tó jẹ́ agbẹnusọ fáwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló jẹ́ ká mọ̀ pé láàárọ̀ ọjọ́ náà làwọn adigunjalè yìí ti kọ́kọ́ yìnbọn fáwọn ọlọ́pàá kan Olúwatóbi Ìwàtà àti Samuel Ọlátúnjí nígbà táwọn yẹn lọ kọlù wọ́n níbi tí wọ́n ti lọ jalè. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé níbi tí Samuel Ọlátúnjí ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́sípítù tí wọ́n gbé lọ sí ló ti dágbére fáyé kó tó wá di pé àwọn ọlọ́pàá yòókù lọ tún ara mú tí wọ́n sì mú 4 nínú àwọn amọ̀kùṣìkà adigunjalè náà. Oyèyẹmí sọ pé àwọn gba mọ́tò Lexus náà padà fẹ́ni tó ní àwọn sì tún gba àwọn nǹkan míì bíi ìbọn 3 àti ọta ìbọn lóríṣiríṣi lọ́wọ́ wọn. Síbẹ̀ ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti rí èyí tó sá lọ nínú àwọn àlọ́kólóhunkígbe náà. Adigunjalè tó yìnbọn mọ́ DPO Ògbèrè Yínká Akíngbadé ti rí kúwe lọ́jọ́ Kérésì ọ̀sẹ̀ tí ó kọjá lásìkò tí òun àtàwọn ọlọ́pàá jọ fìbọn wàákò láàrin ara wọn. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, àwọn ẹgbẹ́ tọ́wọ́ ti bà tẹ́lẹ̀ ní ọ̀gá ọlọ́pàá Adéyínká wọn ní Ògbèrè níbi tí wọ́n farapamọ́ sí. Ṣùgbọ́n bí ọ̀gá ọlọ́pàá náà ṣe yọ làwọn adigunjalè lọ sí hospital níbi ìkó yìí. Mungo Park làwọn ẹgbẹ́ adigunjalè náà pé ọ̀gá wọn yìí òun ni wọ́n sọ pé ó sá lọ ṣùgbọ́n látìgbà náà làwọn ọlọ́pàá ti kéde pé àwọn ń wá o. Ìwádìí àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí agbẹnusọ wọn lógún ìyẹn Abímbọ́lá Oyèyẹmí ṣe wí fi hàn pé ìpínlẹ̀ Delta ni ọkọ̀ ojú ṣùgbọ́n bí wọ́n ṣe
ṣùgbọ́n ara ti fún òun náà kó sì síbẹ̀ náà wọn kò dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ṣe ni wọ́n tọpasẹ̀ tí wọ́n fi mọ̀ pé ilé àánú ẹ̀ ló sá pamọ́ sí bí wọ́n bẹ̀ táwọn ọlọ́pàá sì ṣí ilé náà kó ó rí pé ẹ̀pa kò bóró mọ́ ló bá yọ ìbọn kékeré ọwọ́ ẹ̀ ó sì yè é láti rí bí sá mọ́ wọn lọ́wọ́ tìbínú ni wọ́n fi fìbọn dá a lóhùn tí wọ́n sì pa á nípakúpa bẹ́ẹ̀ ni wọ́n gbé òkú ẹ̀ lọ sí station wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ní báyìí kọmíṣánná àwọn ọlọ́pàá ti gbóríyìn fáwọn ọmọọṣẹ́ ẹ̀ lórí bí wọ́n ṣe mú ẹnìkan tó kù nínú àwọn adigunjalè náà balẹ̀ ó ní akọ iṣẹ́ ni wọ́n ṣe. ìròyìn lẹ́ka eré ìdárayá àjọ FIFA yọ àmì mẹ́ta kúrò nínú àmì tí Nàìjíríà ní láti yege fún ìdíje àgbáyé 2018 ṣùgbọ́n èyí kò já Super Eagles kúrò nínú àwọn tó ń lọ sí ìdíje náà. Shehu Abdullahi tí Nàìjíríà lọ lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú Algeria ló fa ìjìyà náà nítorí kò yẹ kó kópa látàrí káàdì àṣemáṣe tó ti kọ́kọ́ gbà. Real Madrid gba ife ẹ̀yẹ Club World Cup nígbà kẹta. Grêmio ilẹ̀ Brazil ni wọ́n nà lámì ayò 1-0. ìròyìn gba ìlú pé Emmanuel Ebo ọmọ ilẹ̀ Côte d'Ivoire tó ń gbá bọ́ọ̀lù ní Arsenal tẹ́lẹ̀ ti di alárìnkiri lẹ́yìn tí ilé-ẹjọ́ kó gbogbo dúkìá fún ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ Aurier látàrí pé wọ́n kọra wọn. Gómìnà Simeon Lalong ti ìpínlẹ̀ Plateau fún àwọn agbábọ́ọ̀lù àti òṣìṣẹ́ Plateau United lẹ́bùn látàrí ife ẹ̀yẹ líìgì ilẹ̀ Nàìjíríà tí wọ́n gbà. Àwọn agbábọ́ọ̀lù gba mílíọ̀nù kan ààbọ̀ ẹnì kọ̀ọ̀kan. Kennedy Boboye tó jẹ́ kóòṣì wọn gba mílíọ̀nù 2,500,000 nígbà táwọn igbákejì rẹ̀ àtàwọn òṣìṣẹ́ tó kù pín mílíọ̀nù 5,700,000 gbogbo wọn ni wọ́n tún gba ilẹ̀. Lionel Messi fi tàn balẹ̀ bí agbábọ́ọ̀lù tó gba ayò wọlé jù nínú àwọn líìgì ńlá 5 ilẹ̀ Yúróòpù nígbà tó gba ayò 726 ìyẹn 526 wọlé fún Barcelona. Cristiano Ronaldo gba àmì ẹ̀yẹ Ballon d'Or nígbà 5 ó di ẹgbẹ́ Lionel Messi tóun náà ti gba nígbà 5 tẹ́lẹ̀ rí. Olólùfẹ́ Cristiano Ronaldo ìyẹn Georgina Rodriguez bímọ ọmọ kẹrin tí Ronaldo bí nìyí ṣùgbọ́n àkọ́kọ́ ni fún Georgina. Òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ó ń fa ọ̀nà fún òun ni ò jẹ́ kí a tó mú ìròyìn ọ̀hún wá sí òpin. Ẹgbẹ́ àwọn kókó tí a ti mẹ́nubà nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Ọdún tuntun yìí yóò dára fún wa. Buhari, Bàbá Adébóyè àti àwọn àáfàá ńláńlá ló sọ bẹ́ẹ̀. Nítorí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rántí bú Farouk pa lọ́jọ́ ọdún. Sunday àti Yusuf jí tirẹ́là 5 níbi tí wọ́n ti ṣiṣẹ́ wọ́n sì tà á nítakùtà. Adigunjalè 4 tí wọ́n pa ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti há. Wọ́n ká òkú ọmọdé mọ́ Àjíbóyè lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn. Àánú tó jí ọmọ ọdún 7 gbé ní Redeem ti jẹ́wọ́. Àwọn ọ̀dọ́ kọlu ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí lọ́jọ́ àìsùn ọdún nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Adigunjalè tó yìnbọn mọ́ ọ̀gá ọlọ́pàá ti dágbére fáyé. Andrew fi owú jíjẹ pa ọmọ tíyàwó ẹ̀ bí fún un. Àjálù láre o látàrí bí ọmọ ọdún 11 ṣe yìnbọn pa àbúrò ẹ̀ ní Ṣakí. Ìròyìn lẹ́ka eré ìdárayá. Emmanuel Ibowo ọmọ ilẹ̀ Côte d'Ivoire ti di alárìnkiri.
àjọ FIFA yọ àmì 3 kúrò nínú àmì tí ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà ní láti yege fún ìdíje àgbáyé ọdún 2018. ẹ láǹfààní láti tún gbọ́ wa lórí www.ibileradio.com tàbí TuneIn Radio. Ọpẹ́yẹmí Àfìlákà Tàlàbí olóhùn àrà ló kọ tèmi. Ó tún di ní ọjọ́ mẹ́jọ láṣẹ ti dùà. Akínyìn kú ọdún ayọ̀ lọ́dún 2018 yóò jẹ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko. Ó dìgbà.